Ó yá lọ bá mi dán iṣẹ́ ìwò, kẹ́ lọ bá mi ṣe, kẹ́ lọ bá mi dán wò. Ẹ má pe nọ́mbà mi, don't call me. Ìgbọ́ tó bá ń kó fẹ́ ṣiṣẹ́ yìí, ó fẹ́ jẹ́ fún ẹ, kó ṣe kó ṣiṣẹ́ fún ẹ, kó ṣe kó dá ẹ lóhùn. Kò séèyàn tí ò ṣiṣẹ́ fún. Ẹ lọ ṣe iṣẹ́ yìí, kẹ́ wá fún mi lábọ̀. Very powerful work. Kò séèyàn tí ò jẹ́ fún. Ẹ lọ ṣe. Nǹkan mo ti sọ fún yín pé gbogbo yín pátápátá ni màá sọ di ológun. Gbogbo ẹ̀yin followers mi pátá lẹ máa di babaláwo. By God grace. Ẹ máa ṣe fún ara yín ni. Ẹ máa ṣe. Ẹ̀yin tẹ́ bá ti lè ṣe fún ara yín, ẹ ní chance àti pé kẹ́ wá sí ìlú bí tí n bá ń gbé. Ẹ má wá sọ́dọ̀, ẹ má pe nọ́mbà mi. Because iṣẹ́ yìí kò jẹ́ fún ẹ, just pay 5,000 naira. Bẹ́ẹ̀ ni, torí because máa ṣiṣẹ́ yìí fún yàn, tí bá fẹ́ ṣiṣẹ́ yìí fún yàn, ó kéré jù mi ò gba owó lọ́wọ́ yàn, máa gba 150,000 naira tí ò di 1 naira. So kí ni nǹkan tí ẹ máa bá mi wá? Ṣebí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ mọ ọ̀pọ̀lọ́. Gbogbo yín lẹ sì mọ aláǹgbá olórí pupa. Ẹ̀gbin, nǹkan ẹ̀gbin náà ń pè lóògùn. Pàǹtírí là ń pè lóògùn. Ògùn ẹ̀ṣẹ̀ kan tó máa ń lérí mọ́, ògùn ẹ̀ṣẹ̀ kan téèyàn máa ń fọ́nbù mọ́, sometimes ẹ máa fọ́nbù mọ́. Eléri ibú ni máa ń fọ́nbù mọ́ ògùn. Ògùn ìkàlẹ̀ yẹn máa ń fọ́nbù mọ́. Torí ògùn máa ń yẹpẹrẹ yẹn, ògùn máa ń sọ̀yàn di 419. Bẹ́ẹ̀ ni, ògùn máa ń sọ̀yàn di 419. At least èèyàn tó bá wọ́ ẹ wálé, torí àwọn customer gangan ni 419. Torí àwọn náà máa jẹ́ kẹ́ ẹ ṣì sọ. Yes, good. Èèyàn tó wá lọ, ó máa ń pò confirm ni. O ní láti lọ máa rò lẹ́jọ́ nínú ilé pé báwo ni iṣẹ́ yẹn ṣe máa ṣiṣẹ́ sí, tó jẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ni. Olódùmarè ló ń fi àṣẹ sí gbogbo nǹkan tá ń lò. Ìwọ tó bá sì wá sérí péjì mi tó sọ wípé ẹjọ́ mi ti pọ̀ jù, o ní sóríire, ayé rẹ̀ ò ní dà. So yìí ní dandandandandandan kọ́ mọ́ bọ̀ wá. Ìpè tẹ́ ń wá yẹn, àwọn tí àrọ̀ ba ìpè tẹ́ ń wá yẹn, màá máa fún yín. Tẹ́tún wá gbọ́, gbogbo wọn tó ṣe wípé ìgbà tí mò ń exist báyìí nínú ayé, o ò post mi rí, o ò comment rí, o ò share mi rí, olórí burúkú rẹ̀ wá gbọ́ pámọ́dù kú, àwọn lọ ń wá fọ́tò mi kiri, ń pé kọ́ post ẹ̀ kọ́kọ́ rest in peace sí. Bí bàbá rẹ̀ bá bímọ 10, gbogbo wọn ò kú lẹ́yọyọ ni. Bí wọ́n gan bímọ bọ́ ní gbogbo nǹkan rere láyé, ikú rere lọ́kù níbi kọ́ máa lọ kọ́ kú sẹ́nu tírélà, tàbí kí kọ́ wà ní àdúgbò Ìlékò tí àwọn mọ́tò tó máa ń kó kọ̀ǹténà yìí, kí kọ̀ǹténà ṣubú lù ọmọlẹ̀ kí eré rẹ̀ fọ́ pẹ́tẹpẹ́tẹ. Bó ṣe rí nìyẹn. Ẹ máa bá mi lọ dán iṣẹ́ yìí wò. Ẹ lọ lè bá mi wá nǹkan tá à ń pè ní ọ̀pọ̀lọ́ àti aláǹgbá. Aláǹgbá yẹn ẹ máa pa nípa wò. Ọ̀pọ̀lọ́ yẹn ẹ máa mú, ẹ máa da àyà ọ̀pọ̀lọ́ yẹn báyìí, ẹ máa sí àyà ẹ̀ sókè nínú agbada, ẹ máa fọ́ mọ́lẹ̀ tó máa kú. Ẹ máa bá mi mú kí lorúkọ rẹ̀ ti ń jẹ́. Aláǹgbá pọ́nrí, ẹ máa bá mi dà dé ọ̀pọ̀lọ́ yìí lórí mọ́lẹ̀ bí eléyìí. Tẹ́ bá ti dà mọ́ lórí mọ́lẹ̀ bí eléyìí. Ẹ wá bá mi wá abẹ́rẹ́ 41, ẹ bá mi fi gún aláǹgbá yẹn látẹ̀yìn kó máa gún ọ̀pọ̀lọ́ yẹn nínú. Ṣé rí gbogbo èèyàn tó ń fún yín ní promise and fail yẹn, tó fẹ́ gbé contract fún yín àbí tán fẹ́ fún yín láwọ́ọ̀dù, tán ṣe ń postpone yẹn, ọ̀rọ̀ yín máa gún wọn lórí ọkàn, wọ́n máa gún wọn lórí ẹ̀mí. Mo ti sọ fún yín pé 3 méjì lògùn tó bá jẹ́, tógùn bá ti ń lọ bí 6 rọ́bìṣì ni ó ti di àgúnmu. Ká máa lọ wá orí ẹkùn, orí ọká 8, orí èrè 9, eré ibú gbogbo wọ̀nyí, àgúnmu ni gbogbo wọ̀nyẹn. Ẹ kàn máa yàgbẹ́ nígbẹ́ yín ó mọ dúdú nígbà tẹ́ bá jẹbú. So bó ṣe rí nìyẹn. Tẹ́ bá ti wá bá mi gún, ẹ bá ti bá mi gún ní abẹ́rẹ́ 41 nínú agbada yìí. Ẹ wá bá mi wá ẹ̀gún tí à ń pè ní ẹ̀gún èsùsù. Ẹ̀gún èsùsù, ẹ̀gún yẹn máa ń gùn gbọrọgbọrọ báyìí. Máa ń gùn gbọrọgbọrọ báyìí, ó lẹ́gùn lára báyìí. Igi yẹn máa ń gùn gbọrọgbọrọ, ó lẹ́gùn lára. Ẹ bá mi sa, ẹ bá mi ṣẹ́, ẹ wá bá mi kó lé kinní yìí lórí nínú agbada yìí. Ẹ wá bá mi fi odidi atare kan sí. Ẹ jó. Bẹ́ẹ̀ bá ti jó, kíní yìí máa ń gbaná, iná máa ń wọnú rẹ̀ tí ó jó làlàlàlàlà, àgbákò iṣẹ́ ni sẹ́yìn, ojú ó kéré lójú, àmọ́ wúwo níkùn. Ẹ wá bá mi mú, ẹ lọ ẹ grand ẹ̀, ṣe rí abẹ́rẹ́ yẹn, ẹ wá bá mi fi
òwú dúdú àtòwú funfun ẹ bá mi fi so abẹ́rẹ́ yìí, ẹ bá mi fi wé, ẹ bá mi fi wé, ẹ bá mi fi wé. Tẹ́ bá ti bá mi fi de òwú ìmùlẹ̀ là ń pè ní òwú dúdú àtòwú funfun, òun náà ń pè lówú ìmùlẹ̀. Ẹ wá bá mi mú bí ẹnu bí abẹ́rẹ́ yẹn, ẹ máa bá mi sọ sínú ìgò lord àbí ìgò sima, máa bá mi sọ sínú ìgò lord yẹn. Ṣé rí ẹbu tẹ́ jó yẹn, tẹ́ ti lọ yẹn, ẹ tún máa bá mi dà sínú ìgò yẹn tí máa rọ ọtí inú ẹ̀ kó ń bẹ́. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá bá mi rọ ọtí sínú ẹ̀ padà, ọtí tẹ́ dà yẹn ẹ ṣẹ̀ṣẹ̀ wá bá mi, ẹ wá gbé kalẹ̀ lẹ́sìnú ilé fún 3 days. After 3 days tẹ́ bá ti fẹ́ mú, ẹ máa bá mi lò ní aago 5 ìdájí pẹ̀lú àdúrà owó tipátipá, ògùn oṣó owó tipátipá ni. Ẹ máa bá mi mí papọ̀, ẹ máa mí papọ̀. Tẹ́ bá ti mí báyẹn, ẹ wá máa ṣe àdúrà owó tipátipá sí. Ó pẹ́ ju ọ̀sẹ̀ kan ní iṣẹ́ ìfi máa ń bẹ̀rẹ̀ lára. Àmọ́ bí ìyá rẹ bá ti hùwà ìpè sí bàbá rẹ, kò lè ṣiṣẹ́ lára rẹ̀. Bákan máa bá kiri ni bí eégún tí ń léwèrè, kò lè ṣiṣẹ́ kò lè jẹ. Yóò jẹ́ fún yín láṣẹ Èdùmàrè, àdúrà yín ó gbà. Èmi ọmọ yín náà ni Amadu Azeez, mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin. Àdúrà yín ó gbà láṣẹ Èdùmàrè.